A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Bí ọmọ orílẹ̀-èdè ṣe ń retí àkọsílẹ̀ orúkọ àwọn mínísítà láti ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu, Bíṣọ́ọ̀bù ìjọ Anglican Diocese of Akure Anglican Communion Simeon Bọ̀rọ̀kìnní ti ké sí Ààrẹ Tinubu láti yan olótìítọ́ àti ẹni tí ó ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn sínú ipò mínísítà. Bíṣọ́ọ̀bù ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ. Ìdí nìyí tí ààrẹ ṣe gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tí ó ṣe é fi ọwọ́ ẹ̀ sọ̀yà láti lè mú orílẹ̀-èdè kúrò nínú ìdojúkọ. Bọ̀rọ̀kìnní sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpéjọpọ̀ sáà kejì ti ìkẹrìnlá ìjọ tí ó wáyé ní Ọ̀bá Ilé, ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Oǹdó, tí wọ́n sì pe àkọlé rẹ̀ ní "Sa ipá rẹ fún Ọlọ́run". Ó ní àwọn bá Tinubu dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé èròǹgbà rẹ̀ àti darí ìlú wá sí ìmúṣẹ, ṣùgbọ́n àwọn fẹ́ kí ó rántí gbogbo ìlérí rẹ̀ nígbà ìpolongo ìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lónìí ni Ilé-ẹjọ́ Gíga ti ìlú Àbújá dá àjọ elétò ìdìbò INEC dúró lórí ìbánirojọ́ pẹ̀lú kọmíṣánná agbègbè fún ìpínlẹ̀ Adamawa Hudu Yunusa Ari látàrí wípé ó kéde Aisha Dahiru gẹ́gẹ́ bí olúborí nínú àtúndì ìdìbò gómìnà nígbà tí àkójọpọ̀ rẹ̀ ṣì ń lọ lọ́wọ́. Adájọ́ Donatus Okorowa ni ó pa àṣẹ yìí lẹ́yìn tí agbẹjọ́rò Dahiru Michael Aodoaka pè fún ìgbésẹ̀ yìí. Aodoaka ṣe àríyànjiyàn wípé láì jẹ́ wípé ilé-ẹjọ́ tribunal mú ìgbẹ́jọ́ wáyé gẹ́gẹ́ bí ìlànà òfin, ìpẹ̀jọ́ Yunusa Ari kò lè fìdí múlẹ̀. Ó ní INEC kò ní ẹ̀tọ́ láti bá ẹnikẹ́ni rojọ́ lórí ìkéde ètò ìdìbò nígbà tí ilé-ẹjọ́ tribunal ṣì ń gbẹ́jọ́ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Rotimi Akeredolu tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì ti kọ ìwé ránṣẹ́ sí ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ níbi tí ó ti béèrè fún àlékún ọjọ́ fún ìrìnàjò ìlera. Agbẹnusọ fún ilé-ìgbìmọ̀ Olamide Ọládìjí fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni òun gba ìwé àpilẹ̀kọ ní ìlú Àkúrẹ́. Nínú àtẹ̀jáde ọ̀hún ni Akeredolu ti sọ wípé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí dókítà gbà á ní ìmọ̀ràn kí ó sinmi dáadáa lẹ́yìn ìtọ́jú. Agbẹnusọ náà nígbà tí ó gba ìwé ọ̀hún sọ wípé ìgbésẹ̀ gómìnà yìí lọ pẹ̀lú ìlànà òfin. Lẹ́yìn náà ni ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìwòsàn kíákíá. Ó ní gómìnà yóò padà sídìí iṣẹ́ rẹ̀ láìpẹ́. Akeredolu ní igbákejì òun Lucky Ayédìtiwa yóò tẹ̀síwájú gẹ́gẹ́ bí gómìnà títí ìgbésẹ̀ mìíràn yóò fi wáyé. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 5 oṣù kẹfà ni gómìnà sọ fún ilé-ìgbìmọ̀ wípé òun fẹ́ rìnrìn àjò ìlera, òun yóò sì padà ní ọjọ́ 6 oṣù keje. Bákan náà ni àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ gba gómìnà náà ní ìmọ̀ràn láti sinmi dáadáa kí ó tó padà sẹ́nu iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ aláàbò ilẹ̀ Nàìjíríà ṣe ìkọlù sí àwọn olè ajépo-wà ní agbègbè Okporoza ní ìpínlẹ̀ Delta. Ẹ̀rọ amóhùnmáwòrán Arise ló mú ìròyìn yìí wá ní òní ọjọ́ Ajé. Bí a kò bá gbàgbé wípé adarí ajìjàǹgbara Àsárídòkubò ni ó ṣe ìfẹ̀sùnkàn wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ epo jíjí ní agbègbè Niger Delta ni ó wá láti ọ̀dọ̀ àwọn ológun orí ilẹ̀ àti òfurufú, ṣùgbọ́n iléeṣẹ́ ológun orí omi àti ilẹ̀ ṣẹ́ àhesọ yìí pẹ̀lú bí iṣẹ́ láabi yìí ṣe ń tẹ̀síwájú ní agbègbè náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Pẹ̀lú bí awuyewuye lórí àkọsílẹ̀ orúkọ fún ipò mínísítà ṣe ń wáyé, kò sí àní-àní wípé ó kéré tán 5 nínú àwọn gómìnà àtijọ́ ni orúkọ wọn yóò wọ ìwé fún ipò mínísítà tí àwọn ìgbìmọ̀ yóò bu ọwọ́ lù láàrin ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Nínú àkọọ́lẹ̀ orúkọ yìí ni ìṣọ̀kan ẹgbẹ́ òṣèlú tí yóò mú orúkọ láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, People's Democratic Party PDP àti àwọn onímọ̀ ìjìnlẹ̀ láwùjọ. Lára àwọn gómìnà tí ó ṣeé ṣe kí orúkọ wọn wà lára àkọsílẹ̀ orúkọ
tí wọn yóò taare lọ sí ilé ìgbìmọ̀ láti rí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai, pàápàá jùlọ lórí akitiyan rẹ̀ lórí Tajudeen Abbas gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Àwọn yòókù ni gómìnà àná fún ìpínlẹ̀ Kano Abdullahi Ganduje, Abubakar Atiku Bagudu láti ìpínlẹ̀ Kebbi, Muhammadu Badaru Abubakar láti ìpínlẹ̀ Jigawa pẹ̀lú Nyesom Wike láti ìpínlẹ̀ Rivers. Bákan náà ni a gbọ́ wípé gómìnà àná fún ìpínlẹ̀ Ògùn Sínátọ̀ Gbénga Daniel yóò rí ojúṣàájú síwájú Sínátọ̀ Ìbíkúnlé Amósùn nínú ìwé àkọsílẹ̀ orúkọ mínísítà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ọmọ ilẹ̀ Ìgbò Chinedu Ikedieze, tí gbogbo ènìyàn mọ̀ sí Aki, ti kọ̀rọ̀ ojú sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ṣe di alágbe sí i lọ́rùn lórí ìlà ìtàkùrọ̀sọ rẹ̀. Adẹ́rìn-ín-pọ̀ṣónú oníràwọ̀ náà fajúro sí bí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ṣe sọ ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ di ilé ìfowópamọ́ fún àwọn alágbe. Ó ṣe ìrántí bí àwọn méjì kan ṣe béèrè fún $1,450 àti $12,000 wípé àwọn fẹ́ fi ṣí ilé ìtajà. Aki rọ àwọn alágbe wọ̀nyí láti tẹ̀ ẹ́ jẹ́jẹ́ kí wọ́n rántí wípé àwọn ìlúmọ̀ọ́ká náà ní ojúṣe fún ẹbí wọn. Bákan náà ni ó kìlọ̀ fún wọn lórí fífi èpè ránṣẹ́ bí wọ́n bá kọ̀ láti ṣe ìrànwọ́. Ó ní èyí kò bójú mu rárá. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.